lé wa lórí kí wàá ló wá lè dé lórí òótọ́ ọ̀rọ̀ tó ń sọ fún wa láti ìgbà tó ti wá mọ́sálásí rẹ̀ everything ti yàtọ̀ ẹ̀yin náà wo gbogbo nǹkan tó ṣe síbẹ̀ yẹn kò sí gbogbo orú nǹkan báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo owó tó bá rí yóò ń bá wa gbowó so Islam gan yàtọ̀ generally àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ gbogbo wa tó fọwọ́sowọ́pọ̀ ní ìwà àmọ̀ nǹkan tó wá dé tí wọ́n fẹ́ kí òun gẹ́gẹ́ tó bí ọmọ ó lè jẹ́ ọmọ kékeré ń tòótọ́ ṣùgbọ́n ọmọ kékeré tó sì ní má àgbàlagbà èmi mọ̀ pé gbogbo ète wọn ọ̀tá wọn lágbára Ọlọ́run ó gbèjẹ́rì rẹ̀ lágbára Ọlọ́run wọlé aláwọlá wọlá kó wáta ilà ìbílẹ̀ ìlàlẹ́ àṣà. ni Ọlọ́run dá kò ṣeé farawé Ọlọ́run lọ́yàn Yunus tọ́líà ọmọ ayélujára Ògbómọ̀ṣọ́ ọmọ ojúlówó ọmọ ni ọmọ Mahmudu èmi tí mo sọ̀rọ̀ ọmọ àbáṣe ayélujára mi ní ọkọ mi ní Muritala yàrá nìyẹn yìí nígbà àwọn ṣèǹtàvíù àwọn Lagos máa mọ̀ tètè gbé rìsọ́ọ̀tì jáde ọjọ́kọ̀ wọ́n wọnú lẹ́mẹ̀wọ́ ní àmọ́ lọ oríjọ́ kejì àtọwọ́ àpòrìpòrì àṣẹ tí wọ́n ṣe ń bẹnu wọn bí àbálẹ̀ máa mú ṣe pé pàkó oníkílódì òfin yín sẹ́ ẹ̀ẹ́rí ṣe oyún bàbá ṣàn tó kú ìgbọ́n pè wọ́n olóhùn ọlọ́yẹ̀yẹ̀ lọ rí kí wọ́n ṣe interview kéwu fún wọn kó tó di padà wọn balẹ̀ wá yọjú rìsọ́ọ̀tì Yunus Toliat Olúṣínà ọlọ́pàásì lọ́gbà pò kíní ẹ̀záàmù tá a ṣe fún wọn ní Ayélára nísàlẹ̀ Àfọ̀n àwọn òkè àgbẹ̀dẹ wá àwọn náà wọn onáàlú líìdì àtẹ̀bọ́ ni àti lárúbáwá ni ọkọlifáì wàhálà àtàdánwò táwọn kan wá gbé jáde pé àkésọ ọmọ inú ní Ayélára ọmọ àlè ni o Yunus Toliat Olúṣínà ọmọ Ayélára ni o ọmọ Mahmudu ni mẹ́wàá àwọn méje ìnìyà wọn bí ní Usman nọ́mbà 3 ìnìwọ àwọn ọmọ tí ń bá wá sí ọ̀tẹ̀ yìí tí ń da gbogbo ẹ̀rú ìní wọn wà ó tàbí tá a sì pé wọn wípé kí ló fẹ́ kíníkì wọ́n ti ní ká fọwọ́ wọnú kúkú páàsì gbogbo àwọn olówó àwọn olórí wọ́n pè wọ́n pé wọ́n má jẹ́ kíní ìbàjẹ́ tí wọ́n bá gbẹ kúrò ní ilé wa àlè rí mọ́ o ibòmíì ní ọlọ́láǹdì sí wọ́n làwọn fara mọ́ ṣé wọ́n wá ń bẹ́nu ọmọ aláǹbáríkà nù wọ́n sọ lórí rí ọmọ wọ́n fi wọ́n ṣe irinṣẹ́ ni nítorí pé wọ́n sì ti ìbámu ṣe ẹyẹ gorí ẹ̀yìn ẹgbẹ́ sóògùn ẹgbẹ́ ọ̀tọ́lẹ̀ ọ̀gbọ́n ìní ìmáàmù fi dọ̀tà wọn wọ́n tún sọ wọ́n ní sẹ́yìn ìmáàmù mọ́sálásí lọ́yẹ kó máa tún ṣe ilé bàbá rẹ̀ mẹ́lẹ̀ kò tún ṣe sẹ́lẹ̀ bàbá ilé ọ̀yẹ kó ṣe ní àbúṣàtọ́lọ̀ tó gbé dání. Zakaria Abdullahi Ọmọlé Pàkó tí mo rí tí mo lè sọ nípa ẹ̀ ni pé àwọn tí wọn lè ṣe nǹkan rí àwọn náà máa wábì kan àdàbì kan rí ṣé o ní ayé ìdẹ́ ilé yìí ẹni tí Ọlọ́run bá ti gbé ọlá fún ẹ ká gbé ọlá fún ìlú Fẹ́mi lóyè dẹ̀ ló dẹ̀ joyè kìí ṣe pé mo kàn ní nǹkan kan mo fi jẹ́ rárá tó ṣe náà ṣé o àwọn tó kàn wá lẹ́nìí àwọn tàtàwọn tó rán wọn wá nítorí wọn kàn lẹ́nìí wọn á délé wọn á lọ ròyìn so inú àdúrà táwọn gbà láti mọ ìyẹn náà fìlà ni pé tó bá jíjọ́ mẹ́jọ tán tó pọ̀ tó ti yí bá so kọ́nà lè ṣe dáadáa fún gbogbo wa ìmọ̀ràn tá a ní fọgbà àwọn mùsùlùmí àkàpọ̀ ni pé kí wọ́n dákun kí wọ́n jẹ́ káwọn ẹlẹ́sìn mi kán bá wa lọ́wọ́ sí nǹkan tí ń ṣẹlẹ̀ yìí bí Ọlọ́run ṣe pé kó ṣe rí gẹ́lẹ́ l'Ógbómọ̀ṣọ́ yìí lásìkò tá a wà yìí ni là ń lò lọ yìí tó ti máa so kí gbogbo àwọn mùsùlùmí àkàtà kan jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kájọ tẹ̀lé Imam Toliat Yunus so kò ní bàjẹ́. orúkọ mi ni Alhaji Cousin Zakaria Ọláòṣèbí kan ajánásí àgbà gbogbo Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀. Alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run tí Yorùbá ní tí nǹkan ọ̀bá pọ̀ kì í hó ẹni pé bàbá imam ti sọ ní wútúbà wọn pé kò sí bí nǹkan ṣe lè hó tó ní padà tutù náà ni tẹnìkan bá ṣe ń kéré kẹ́nìkan máa ké ẹ̀rọ látara bẹ́ẹ̀ wàhálà ó padà ṣẹ́tù àmọ́ sí àlẹ́nu kò sẹ́ni tílé ẹjọ́ ò ga jùlọ gbogbo wa yìí sì rí nǹkan bákan náà ọ̀kan náà àwọn olóyè kọ̀wé pé bóyá kí bàbá imam ò dúró ṣùgbọ́n ẹni táyé ń fẹ́ ni imam ẹ wo adúrú àwọn èèyàn so ilé ẹjọ́ sì ní kó kálukú ṣe sùúrù ṣùgbọ́n àwọn kan tún wá mọ́ṣáláṣí tí wọ́n fẹ́ da mọ́ṣáláṣí rú láti but àwọn èèyàn ọlọ́run jáma rẹ̀ ní fẹ́ràn wa so wọ́n ò jáwọ́ ẹni yìí rí ìdàrú wọ́n yìí ti fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́ abẹ́ ọlọ́run ọba àlekè ọlá kọ́mọ́sọ̀ ọba abomi ọ̀rọ̀ jù kí gbogbo tutù mímímí wọn máa gbé pọ̀ lálàáfíà kò sí ọkàn tó ṣe mọ́sìkì o kọ́dà ń jọ́ tèmi tí wọ́n á mọ́sìkì ibi tí wọ́n bí mi sí ni
kọ mọ́ṣáláṣí ọ̀fẹ́ kó tó báyìí ẹni ẹ̀ wá dúró èrò so kò sí ọ̀nà kankan. ara wa ni pé ẹ má jẹ́ kẹ́nikẹ́ tẹ́ rí mọ̀lẹ́bí kan náà gbogbo wa ká má jẹ́ kí àtọ̀hún ìwà ọmọ tiwa ń tì kú tì í wá bí àwọn táwa mosque tí ẹnìkan bẹ́ẹ̀ lè ṣe wó kódà gbogbo àwọn tó bẹ́ẹ̀ dá máa ṣe ẹ̀kẹ́ sọlọ́pàá ló mú wọn àwọn jàmáà ni wọ́n mú wọn so ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n gbé torí tọ́lọ́ ní gbogbo nǹkan ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ a ṣe gbogbo nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́. èmi ni Alhaji Abdulgani Owódùn ni ààrẹ mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́. agbẹ́pẹ́ yìí náà fọwọ́ sí pé wọ́n yọ kò sẹ́ni tó fọwọ́ sí pé wọ́n yọ ìmáàmù nípa bàbá ńlá bàbá wa ṣe nù Ọlọ́run ní ìbàjẹ́ Ọlọ́run kò ní da ilé ẹnì kankan rú kò sẹ́ni tó fara abẹ́rẹ́ pé kò ti mọ́ṣáláṣí kò sẹ́ni tó fara abẹ́rẹ́ pé kò ti yọ ìmáàmù gbogbo àwọn mùsùlùmí ká ṣọ̀kan. orúkọ mi ni Alhaji Abdulkabir Akànjí Ayọ̀adé alága ìjọba ìbílẹ̀ àríwá Ògbómọ̀ṣọ́ yíyọ ìmáàmù bò àti ẹ̀gbọ́n pé àfọwọ́ sí gbọ́dọ̀ yọ ìmáàmù àwọn òtí ẹ̀gbà nípa àwọn àǹtà ni pé wọ́n ti yan ìmáàmù náà ní sì ń kírun fún àwọn òtí ẹ̀fọwọ́ sí gbọ́dọ̀ yọ ìmáàmù ò sí ẹ̀sẹ̀ kankan táàbí sọ pé kí wọ́n yọ sẹ́tígẹ́tì so kí ìmáàmù ọmọ kírun fún wa lọ àwọn jàmáà sì ń gbádùn ìmáàmù wa ẹ̀rí bí mọ́sálásí bó ṣe kún bí mọ́sálásí ṣe máa kún ìgbà nìyẹn ìmọ̀ràn wa ni pé ìmọ̀ràn mi fún gbogbo àwa mùsùlùmí ni pé tí ẹ̀hónú kan bá wà ẹ̀hónú wa ká gbé gba ọ̀nà tó tọ́ láti fi ẹ̀hónú hàn ká má ṣe jàgídíjàgẹ torí ẹni tó bá ṣe jàgídíjàgẹ àwọn agbófinró ò ní fojú rere wò so ẹni tó bá ní ẹ̀hónú kó gbé gba ọ̀nà tó yẹ tó tọ́ certificate àfẹ́ kẹ́mi kankan máa wá da àlàáfíà nínú àmú àfẹ́. wọn kà fọwọ́ sí pé kí wọ́n yọ ìmáàmù. ó tó bẹ́ẹ̀ wọ́n lágbára ẹ̀ wọ́n ń jẹ yín ni àwọn àìsí wọn mọ̀ pé ìmáàmù gbogbo wa la fẹ́ ní mùsùlùmí majority àṣìyọ́ kò ṣe é yọ. wọ́n ní wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n má jẹ́ kí ọ̀rọ̀ Islam lókun ọ̀dọ́ dàrú torí tiwọn Ọlọ́run níjọ́ dàrú. mo ní orúkọ mi ní Dr. Saka Adégbìtẹ́ Balógun ọmọ Balógun Táíwò Gbẹ̀bí ní sáré àfọlógún. Gazali Ọládépọ̀ Yusuf.